sọ̀yà o. Yorùbá ló láṣà o, ẹ jẹ́ ká jọ gbé lárugẹ, ọmọlúwàbí ni wá, kò lè fọwọ́ sọ̀yà o. Ti kọ́lé lé mẹ̀mẹ́ sórí apáta tatatatata níbi títí tí gidi ayé kò lè dédédédédédé. Nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́bẹ́bẹ́bẹ́bẹ́. Mo ti kọ́lé lé mẹ̀mẹ́ sórí apáta tatatatata níbi títí tí gidi ayé kò lè dédédédédédé. Nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́bẹ́bẹ́bẹ́bẹ́. Mo ti gbégbégbégbé ọlọ́run mi gágágágágágá mo ti fó gógógógó fọlọ́run lókè kékékékéké. Mo ti kọ́lé mẹ́mẹ́ sórí apáta tatatatata níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé. Nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́bẹ́bẹ́bẹ́bẹ́. Ẹni tó bá mọ̀ orí ọlọ́run rúnrúnrúnrún kò jẹ́ ká jọjọjọjọ gbọ́ lọ́rùn mi gágágágágágá. Mo ti kọ́lé mẹ́mẹ́ sórí apáta tatatatata níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé. Nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́bẹ́bẹ́bẹ́bẹ́. Kékeré kan tó funfun gbò tó kígbe fún àlàáfíà. Mẹ́rin lágùntàn kékeré kan tó funfun gbò tó kígbe fún àlàáfíà. Ọ̀rá fún Mẹ́rin, ọ̀rá fagùntàn, ọ̀rá fọlùkọ́ tó ń kọ́ Mẹ́rin lẹ́kọ̀ọ́. Mẹ́rin lágùntàn kékeré kan tó funfun gbò tó kígbe fún àlàáfíà. Mẹ́rin lágùntàn kékeré kan tó funfun gbò tó kígbe fún àlàáfíà. Mẹ́rin lágùntàn kékeré kan tó funfun gbò. Mẹ́rin lágùntàn kékeré kan tó funfun gbò tó kígbe fún àlàáfíà. Mẹ́rin lágùntàn kékeré kan tó funfun gbò tó kígbe fún àlàáfíà. Ọ̀rá fún Mẹ́rin, ọ̀rá fagùntàn, ọ̀rá fọlùkọ́ tó ń kọ́ Mẹ́rin lẹ́kọ̀ọ́. Mẹ́rin lágùntàn kékeré kan tó funfun gbò tó kígbe fún àlàáfíà. Mẹ́rin lágùntàn kékeré. Ẹ jẹ́ kí n mọ kí ẹ̀yin èèyàn mi káàbọ̀ sórí ìkànnì yìí. Kékeré kan tó funfun gbò tó kígbe fún. Yọ́ yà yín lẹ́nu pé ibo làkàndá ọ̀rọ̀ tún ti ṣe láìfù talẹ́ yìí. Mo ní ká má da lúrúpọ̀ mọ́ sàgbà ká yọ oró tó kù nínú òróró tó ti toró kélé yùn ọkọ tó òrùná tó mólòrò tí ó toro gán ròró tó lọ fi sòrò lóòrò ń bẹ̀ tó lóró òró yóò fi mórin orò kọrin lórí oró. Mẹ́rin lágùntàn kékeré kan tó funfun. Bàbá ní akánjúrojú ẹjọ́ a máa kọ́ni lẹ́nu bá a sì ní a lo sùúrù yọ gbà kókò tọ́pọ̀. Ẹ káalẹ́, ẹ kú ojúmọ́, ẹ káàsán, ẹ kú dédé àkókò yìí níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi. Ọ̀kín òpé méjì àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ mi. Ọkàn wù mí láti gbọ̀nà ọ̀tọ̀yọ́ ni. Ìdí tá a fi ṣe lórí ìkànnì wa tọ̀hún náà ni wípé ó yẹ ká yà á lọ́tọ̀. Ibi tá a ti máa ṣe live ọ̀tọ̀, ibi tá a máa post àwọn nǹkan tá a bá tún ṣe sí ọ̀tọ̀ kó má bàa dàpọ̀ mọ́ra wọn. Ọ̀rá folùkọ́ tó kọ́ Mẹ́rin lẹ́kọ̀ọ́.
ìdí ni pé ẹni mọ̀ yí ọmọ tọ̀hún ògùn ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà. afẹ́ràn rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ síra wa òye àwọn èèyàn mi yé mi. tó ń kígbe fún àlàáfíà. ọ̀rọ̀ ijó kọ́ lọ́kàn wá. ikú tí ń pojú gba ẹni òwe ńlá ní ń pa á fún ni. Endsars 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 kí wọ́n fòpin sí SARS là ń wí. gbogbo wa náà la ti gbọ́ wípé wọ́n ní wọ́n ti fi òfin de SARS wọ́n ti dà wọ́n lẹ̀. a sọ̀rọ̀ dáadáa nípa rẹ̀ lónìí. bákan náà la sọ̀rọ̀ nípa gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún. ó yẹ ká béèrè lọ́wọ́ àwọn tá a yàn sípò àwọn gómìnà wa ṣé torí wa ni wọ́n ṣe ń ṣe ni torí ìlú ni wọ́n ṣe ń ṣe ni àbí torí ara wọn. ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń pọ́n lé ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń gbé lárugẹ ẹ̀kọ́ ń bẹ ńlẹ̀ wọn ò gbé lárugẹ iṣẹ́ àtòsí mú àwọn èèyàn lọ́rùn dandan wọn ò rí nǹkan kan ṣe sí i. àbí kílẹ̀ yín rí sí ti lẹ́kọ̀ọ́n tó ti gba owó rọ̀gùnrọ̀gùn nígbà tó jáwé olúborí níbi bíbí Blue Film Naija. àwọn ẹ̀bùn tó wọ̀ tí $80 million naira. 80 million naira. bàbá ní àwọjọ́ orí lẹ́kọ̀ọ́n kò tí ì pé ọmọ 40 ọdún. experience nínú iṣẹ́ kò tí ì tó nǹkan kan. àwọn bàbá àti màmá wa kan fi gbogbo ọjọ́ ayé wọn ṣìnjọba orí pé wọn ó sì gba gratuity wọn ni wọ́n sì wà dòní. wọ́n á léra wọn sí local government lọ bí ẹrẹbẹ pé ẹ fáwọn ní àjẹmọ́nú àwọn ẹ fáwọn lówó òfẹ̀yìntì àwọn kò sí sẹ́mìrì táwọn ó ṣe ọ̀pọ̀ nínú wọn ń ṣàìsàn. wọn ò rówó láti tọ́jú ara wọn. àwọn gómìnà tiwa kì í rí ntọ́ da wọn kì í gbé nǹkan tọ́ lálàáfíà lárugẹ. ẹ̀tẹ̀ ni wọ́n fi lẹ̀ mọ́ palàpálàpá. tó ń kígbe fún àlàáfíà mẹ́rìnlágùtàn kékeré kan tó funfun gbò. ṣé ẹ gbọ́ ti gómìnà tọ́ra pátì súnmẹ́kà fáwọn yúùtì ìlú tiẹ̀. ẹ gbọ́ ti ilé ìtọ́ra ọsàn ọ́páàkì ọsàn sínú nylon lóríṣiríṣi ọjọ́ ọ̀pọ̀ dáadáa ó sì gbé tírèsì ọ̀fọ̀bẹ sí ó lóun fi empower àwọn obìnrin àwọn rádaràdá tẹ́lẹ̀ yàn ní gómìnà nu. fún àlàáfíà ọ̀rá fún mẹ́rin ọ̀rá fagùntàn. ọmọ ènìyàn ẹ ò ráyé lóde náà. ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ̀ wò ènìyàn. ọmọ ènìyàn ẹ ò ráyé lóde náà. kí ló ṣẹlẹ̀ ní nàìjíríà tó fi jẹ́ wípé tí nǹkan bá ṣe bí ẹni pé kò lọ bó ṣe yẹ kó lọ tá a bá ní ká fẹ̀hónú hàn ká protest peacefully ọmọ ń dogun dọdẹ lórílẹ̀‐èdè nàìjíríà ńbo la ń lọ ńbo la ti ń bọ̀ ńbo la dé. síwájú kó tó di pé wọ́n sọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ bá ẹbí Jimoh Isiaka ọmọdékùnrin tó pàdánù ẹ̀mí ẹ̀. Jimoh Isiaka tó pàdánù ẹ̀mí ẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ láti fòpin sí SARS. ìlú Ògbómọ̀ṣọ́ nìkan kọ́ ni ìwọ́de ti wáyé jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ní tàbí kí n sọ pé láwọn ìlú ṣàǹkóṣàǹkó. ẹ mọ̀ pé àwọn ẹ̀yà kan a nídìí láti dárúkọ wọn ipò tí àwọn wà ní nàìjíríà àwọn nìṣẹ́ mu lọ́rùn dandan jù ṣùgbọ́n gbàpà síbẹ̀síbẹ̀ náà ó tẹ́ wọn lọ́rùn. àwọn kì í protest tiwọn torí wípé ilé ayé wọn gan-an ò yé wọn. protest wáyé nìbàdàn ó wáyé lógbómọ̀ṣọ́ ó wáyé nílùú èkó ó wáyé làbújá ó wáyé káàkiri àwọn ìlú ṣàǹkóṣàǹkó jákèjádò orílẹ̀-èdè nàìjíríà.
tìbàdàn òun náà gbọ́mọpọ̀n ìdí ni pé tẹ́ bá rí protest tẹ́ bá rí àwọn SARS bí wọ́n ṣe ń ṣe nìbàdàn ṣe ló máa dàbí ẹni wípé wọ́n ń kọjú ìjà sí àwọn adigunjalè bẹ́ẹ̀ bá ń gbúrò ìbọn ẹ mọ̀ rò pógun kan ní ń jà níbì kan ni ó lágbára púpọ̀. òní ni mo tún gbọ́ pé eléyìí tó wáyé ní Sùúrùlérè pé ẹ̀mí ń lọ sí mánu tí wọ́n pa dráìvà ẹ̀ lọ sọ wípé ẹ̀mí ń lọ sí pé dráìvà òun ni wọ́n pa kò sí nínú àwọn tó ń ṣe protest o ìbọn rèé bá ní o ó ní àwọn ń lọ jẹ́jẹ́ àwọn sí ìlú péjú ní ìbọn lọ bá ẹni ẹlẹ́ni kí lorúkọ máa yẹn náà Samuel Okafor ó ní orúkọ ẹni tó ní dírẹ́fà tí bọ́n bà nígbà tó ń sọ fáwọn oníròyìn ó ní jẹ́jẹ́ àwọn làwọn ń lọ kí bọ́n tó bá ṣùgbọ́n Jimoh Isiaka ní gẹ́rẹ́ tí wọ́n ti yìnbọn fún bọ́ọ̀ yẹn ni mo ti rí fídíò ẹ̀ mo rí bí wọ́n ṣe ń sọ pé wọ́n ti pààyàn o wọ́n ti pààyàn o bí wọ́n ṣe ń gbé sórí ọ̀kadà orí ẹ̀ kó eruku báyìí bọ́n ṣe gbé sáàrin lórí ọ̀kadà ọ̀rọ̀ pọ́jọ́ mo ní ògo òdílé kan ló tún lọ yìí ògo ẹ̀yìn ọlá kan ló tún lọ yìí òun náà ní àlá ó ní ìran fún ọjọ́ ọ̀la ó ní tó fẹ́ dà àwọn òbí tó rí ọmọ láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ bẹ́ẹ̀ mi ò bá lè kàwé kọ́mọ kàwé ọmọ wà níléèwé nǹkan lọ bó ṣe yẹ kó lọ wọ́n sì protest àbí ta ni nínú wa kó má jẹ́ student gan tí ọ̀rọ̀ àwọn SARS tí ò ti sú tí ọ̀rọ̀ àwọn SARS ò ti sú because ọ̀tọ̀ ni tí wọ́n ní àwọn gbé wọn kalẹ̀ fún ní tí wọ́n ní wọ́n gbé wọn kalẹ̀ fún ni láti gbógun ti ìwà bàjẹ́ ẹ̀kejì wọ́n nǹkan pè ní SARS ní special anti-robbery squad àbí response squad ṣùgbọ́n ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe ní tí wọ́n gbé wọn kalẹ̀ fún kọ́ ni wọ́n ń ṣe ẹni tí ó bá ti kó sọ́wọ́ SARS rí ló lè mọ nǹkan tí mò ń sọ nípa rẹ̀ bóyá ẹ̀yin ò mọ̀ wípé SARS ní POS ọ̀tọ̀ ní iṣẹ́ tíjọba rán wọn tàbí bóyá àwọn ọ̀gá wọn náà ló sì gbéṣẹ́ rán wọn bẹ́ẹ̀ o torí bí náà bá láwo kò lè mókè odògùn àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wọn ò lè sọ wípé ojú àwọn fọ́ etí àwọn di àwọn ò mọ nǹkan tí ń lọ àfi tí wọ́n bá fẹ́ parọ́ lókù pé àwọn ò mọ nǹkan tí ń lọ láàrin àwọn SARS yìí tí wọ́n bá búròkì kò dé believe pé wọ́n lè dédé gbé mọ́tò sójú ọ̀nà pé àwọn ń wówó lọ. nílùú Èkó àtàwọn ìlú ńláńlá wọn kì í jìnnà sí báǹkì wọn ò ní lo mọ́tò ọlọ́pàá wọ́n lè lo dánfó Lagos colour wọ́n lè lo káà kọ́lọ̀ kan ṣá wọ́n á kóra wọn síbẹ̀ tán bá ti rí ọtọ jáde nínú báǹkì wọ́n arrest ẹ wọ́n gbé ọ sínú mọ́tò nínú mọ́tò yẹn wọ́n lè má bá ọ sọ nǹkan kan wọ́n á máa gbé ọ káàkiri tó bá ti wá tó stage kan wọ́n wá béèrè lọ́wọ́ ẹ wọ́n lè gba fóònù lọ́wọ́ ẹ wọ́n á wo account balance ẹ wọ́n wo email ẹ àwọn báwo ló ṣe ń receive owó báwo ló ṣe ń send owó jáde èèlò gangan ni balance ẹ ṣé o lè wà láàrin wọn bẹ̀ kàn ó béèrè fóònù ẹ kó má fi lé wọn lọ́wọ́ tó bá ti fún wọn ní fóònù wọn ti mọ iye tó ní wọ́n wá bi ọ́ léèrè sọ rẹ́dì láti béèlì ara ẹ nínú mọ́tò ń bẹ̀. ta lẹ́lẹ́rìí ẹ ta lólùgbèjà tó ní tó fi ní tẹ̀lé gbogbo nǹkan tán bá sọ because lára àwọn tí ọ̀tẹ̀lé tí wọ́n sọ lọ́wọ́ àlágọ̀ ọlọ́pàá lónìí púpọ̀ nínú wọn ni wọ́n parọ́ ọ̀daràn kan tàbí kejì mọ́ ní Yorùbá fi sọ wípé orí yéye ní mògún ta iṣẹ́ bí olóǹkà
majority àwọn tí wọn ò rówó gbà lọ́wọ́ wọn ni wọ́n tì mọ́lé o, ni wọ́n ń tọ́ṣọ̀ lójoojúmọ́. tán bá ti wá fẹ́ display àwọn ọ̀daràn wọ́n wá kó àwọn ọmọ ọlọ́mọ papọ̀ mọ́ wọn. síbẹ̀ ni tán bá jẹ́ kó sọ̀rọ̀ ni yóò sọ pé òun ò nípa àtìpé ń bẹ̀. bó bá tiẹ̀ fẹ́ jiyàn gan wọ́n ti róòpù ẹ wọ́n ti rojọ́ mọ́ ọ. àbẹ́ mọ̀ pé wọ́n á máa tọ́ṣọ̀ èèyàn dé stage kan téèyàn ò ní jalè téèyàn ó sì sọ pé olè paraku ni mí, yes olè ni mí o, àmọ́ máa ń rọ̀bù lóru gan o, ọ̀ọ́dẹ jalè rí. ṣùgbọ́n nígbà tí ìjìyà yẹn bá pọ̀ tí ẹ̀mí fẹ́ bọ́ ìwọ gan sọ ọ́ jẹ́wọ́ nǹkan tó ṣe, o lè sọ pé wọ́n lọ pọ̀ Báfẹ́mi Awólọ́wọ̀, o lè sọ pé ṣé wọn ò tí rẹ̀ ń tọ́pẹ́ MK Abíọ́lá láti ẹjọ́ èèyàn ìwọ gangan lọ pa. iṣẹ́ táwọn SARS ń ṣe nìyẹn. mo ti ní ẹni tó jẹ́ pé ọkàn wo wípé kóun ó fi nǹkan rọ́tọ́ ó dẹ̀ lọ ra súyà lásán wọ́n dẹ̀ mu níbi pass 8 lálẹ́. wọ́n sì ń gbé ọ̀rẹ́ wa ràn mú káàkiri títí tí aago 10 fi kọjá. ìgbà tó dénú mọ́tò ó bá àwọn méjì míì. èèlò ló wà nínú àkáǹtì ọmọ ọlọ́mọ, owó tí mẹ́bí ò pé 30,000 naira. My dearest brothers and sisters, ẹ̀yin dádì àti mọ́mì tí ń gbọ́ mi, yours truly wọ́n gba 20,000 nínú ẹ̀. POS ni wọ́n yọ jáde ni wọ́n ní kó má di kó mú ATM card ẹ̀ wá. wọ́n dẹ̀ yọ owó ń bẹ̀. bíìtì kẹta sílé wọ́n jálẹ̀ ń bẹ̀. ta ló fẹ́ rojọ́ fún? tó bá délé tó bá rò ó ṣe é lọ sí station lọ bá wọn jà sẹ́ẹ̀mọ́ station bíi tán ti wá. because àwọn SARS gan nígbà míì wọn ò yàtọ̀ sí adigunjalè. yes adigunjalè tí wọn in tó fi yàtọ̀ ni wípé àwọn ń lo yúnífọ́ọ̀mù. wọ́n á máa dáràn síyàn lọ́rùn. wọ́n mọ àwọn ọmọ tí mu drug o tó ń tí mu kùkúyè, wọ́n mọ àwọn ọmọ tí mu gbó. wọ́n dára wọn mọ̀. wọ́n mọ àwọn ọmọ tí ń ṣe ẹ̀ ló bàbá. wọ́n dẹ̀ mọ àwọn ọmọ yahoo dáadáa, wọ́n dá wọn mọ̀. ṣùgbọ́n wọn ò ní kànlẹ̀kùn lé wọn nígbà tí agreement tí wọ́n bá sì ń lọ bó ṣe yẹ kó lọ. ǹjẹ́ ẹ mọ yahoo tí wọ́n máa ń lé ká? yahoo tí wọ́n mọ̀ pọ̀ jẹ ṣùgbọ́n tí ọ̀sẹ̀ tù wọn. ìyẹn ni wọ́n ò jí wá ká mọ́lé nídàájí. wọ́n arrest ẹ̀. wọ́n ti arrest àwọn ọmọ mẹ́ta kan lójú mi bẹ́ẹ̀ rí. wọ́n gbé wọn láàárọ̀ wọ́n lọ jí gbé wọn by 6 a.m. nídàájí. wọ́n release wọn ní 7 p.m. lálẹ́. wọ́n gba 30,000 naira lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. owó yìí àpò ta ní ń lọ? ta ló rán wọn ṣẹ́? ta ni wọ́n ń jábọ̀ fún? now àwọn ọmọ tí wọ́n wá kó sátìmọ́lé tí wọn ò dáràn tí wọn ò lẹ́ṣẹ̀ kankan tó jẹ́ wípé torí pé wọn ò rówó gbà lọ wọn, torí pé wọn ò jẹ́ kẹ́bi wọn ó béèrè wọn ni wọ́n fi wà ń bẹ̀. púpọ̀ ọmọ ló dágbére Àbújá tí wọ́n ti mú, púpọ̀ ọmọ ló dágbére Ìbàdàn tí wọ́n ti mú lẹ́kọ̀ọ́, ọ̀pọ̀ dágbére Ògbómọ̀ṣọ́ wọ́n ti mú Ìbàdàn. ó wà lákòlò ọlọ́pàá, àwọn ẹbí fọkàn sí pọ́ wà lóko, Ògbómọ̀ṣọ́ fọkàn sí pọ́ wà ń Ìbàdàn. bó ṣe wà ní police stations káàkiri nìyẹn lágọ̀ọ́ àwọn SARS. mímú sí àtìmọ́lé ọ̀wá dàbí tọ́ṣọ̀. Ọlọ́run ò ní jẹ́ ó débẹ̀. èèyàn parọ́ nǹkan tí ò ṣe. now àwọn yúùtì wọ́n wá dáná sun ààfin kábíyèsí ọba Soun tìlú Ògbómọ̀ṣọ́. kí ló fà á? àwọn ọmọ yìí ló jẹ̀bi ni àbí kábíyèsí ló jẹ̀bi àbí àwọn àgbààgbà ló ni wọ́n jẹ̀bi? Ọlọ́run ọba mi ń gbọ́ àwọn ọmọ yìí ò jẹ̀bi kọ́bọ̀. mo ti máa ń sọ fún yín tipẹ́tipẹ́ pé tá a bá léwúrẹ́ kàngànná yóò síjú padà sí ni, yóò yíjú padà sí yàn. because a ti mọ̀ wípé ẹ̀yin lẹ ń jẹ destiny wa, àwa náà sì rẹ́dì láti fèsì yín. ṣé ẹ gbàgbé pé mo sọ́ngbà kan wípé iye àtàpọ́nlé ti ń kó lára àwọn kábíyèsí wa díẹ̀díẹ̀ torí pé wọ́n misplace priority.
ọ̀tọ̀ ní tó yẹ kí wọ́n ṣe, ọ̀tọ̀ lèyí tí wọ́n rí mú gbọ́. wọ́n pa Jimoh Isiaka lọ́jọ́ Saturday. lọ́jọ́ Sunday tí àwọn youth tún protest nípa ẹni tí wọ́n pa, mo tún gbọ́ pé wọ́n tún pa 3 nínú wọn. àwọn bíi 6 àbí 7 ni wọ́n ṣe léṣe. wọ́n lọ sí palace láti lọ fẹ̀hónú hàn fún kábíyèsí. problem pọ̀ ní palace. àkọ́kọ́ ni wípé àwọn èèyàn tó súnmọ́ àwọn kábíyèsí yìí, àwọn gangan máa dá ọ̀ràn sáwọn ọba lọ́rùn tọ́ba ò ní mọ̀. àwọn youth dé palace, àwọn ará palace ní kábíyèsí ń ṣe meeting lọ́wọ́. ẹ dákun torí Ọlọ́run, torí kí la ṣe ń ṣèpàdé, torí kí lọ́ba ṣe jọba, ṣebí torí àwọn èèyàn ló ní. a máa ṣe torí ẹran, a máa ṣe torí àgbò, a máa ṣe torí màálù. àwọn youth dé palace, ẹni kábíyèsí ń ṣe meeting lọ́wọ́. tó bá jẹ́ lára àwọn palace people àbí palace guide, tó bá jẹ́ ẹni tó jábí amọ́wà nu wọn, ẹni tó ní làákàyè ń bẹ́ nu wọn, ó yẹ kán rẹ́ nìkan lọ bá kábíyèsí níbi tán ti ń ṣèpàdé, kán ó gbé ẹnu sí kábíyèsí létí. kábíyèsí, ìlú lẹ̀ ń ṣe lọ́wọ́ o, ọ̀rọ̀ ìlú tó ń ṣẹlẹ̀ níta o. àwọn ọ̀dọ́ ń bínú gan o, wọ́n pọ̀ tí wọ́n wá o, wọ́n ní wọ́n yìnbọn pa lára wọn o. ntí kábíyèsí, irú ìpàdé wo ni kábíyèsí, ṣé èbó ni wọ́n ń bá ṣe meeting ni? a máa ṣe president America ni wọ́n bá ṣèpàdé papọ̀, kódà kó jẹ́ Buhari ni wọ́n jọ ń ṣèpàdé. My president, nǹkan tí ń ṣẹlẹ̀ níta, ẹ jẹ́ kémi ó yọjú sí wọn. ó yẹ kí kábíyèsí ó dìde níbi tí wọ́n bá wà, tàbí lára àwọn àgbà àjòyè kẹ́nìkan bọ́ síta láti pẹ̀tù sí ọkàn àwọn gáìsì yẹn. pé yes, ẹ̀yin ọmọ wa bẹ́ẹ̀ ṣe fíìl àwa náà fíìl o, gẹ́gẹ́ bí abiyamọ. In fact, nígbà tá a gbọ́rò yẹn, ó bá àyàn lọ́kàn jẹ́. ìyẹn ó ti kọ́kọ́ suppress aggression àwọn gáìsì yẹn, wípé yes, àwọn bàbá wa náà kìíní ìta wọn lára. ṣùgbọ́n ẹ̀kan máa sọ̀rọ̀ nonchalantly pé kábíyèsí ń ṣe meeting lọ́wọ́. ẹni tó sọ bẹ́ẹ̀ ni tó bá àwọn youth yìí sọ̀rọ̀, tó bá jẹ́ pé ọmọ tiẹ̀ nìbọn bà ni wọ́n pa, ṣé bí yóò ṣe sọ̀rọ̀ nìyẹn? ẹni mo fi ní ẹni tó bá wà nípò agbára ẹ ṣọ́ra. àwọn ọ̀dọ́ ti ń jí, àwa lásìkò jù, ìbínú wa ò sì ní í dáa. torí pé èèyàn ní ń bẹ lẹ́yìn ọba la fi ń pè é lálẹ́ ìbá. bẹ́ẹ̀ bá ti wá lé wa kan gírí, bá a bá yíjú padà, kò ní pọnmọ rí o. so lédè kúkúrú, a lè blame àwọn ọ̀dọ́ tí wọ́n bà àfin jẹ́. ọba àjọ olóṣèlú, ọba àjọ olóyè ìlú, bí wọ́n bá ti mọ́rọ̀ ìlú wá, kódà kó mọ̀ káàyàn lára, ṣe níṣe wípé ọ̀tá yín lára ju àwọn tó wá mẹ́jọ wá fún yín lọ. ìyẹn ni yóò gbé nǹkan kan sí wọn lọ́kàn ńgbà tí wọ́n bá ń padà lọ pé Ọlọ́run ló fi fún ni, Ọlọ́run náà ló gbà á. ó kúkú táwọn èèyàn náà lára, abiyamọ làwọn náà. àwọn ọ̀dọ́ sì padà lọ sílé wọ́ọ́rọ́wọ́, á lọ máa bomi sùúrù fáwọn òbí ọmọ. àbí ọmọ wo ni wọ́n fẹ́ sáré bí tí ó dàbí Jimoh Isiaka? so lẹ́ẹ̀kan sí àwọn òbí, àwọn ẹbí tó pàdánù ọmọ sínú protest, Ọlọ́run ní jẹ́ kẹ́ rógun àtẹ̀yìnkú mọ́ o. now SARS wọ́n ní wọ́n ti fòpin sí i. àkọ́kọ́ ọgbà kọ́ leléyìí. 5 things to know about the dissolution of Special Anti-Robbery Squad, SARS. 1. The Inspector General of Police has dissolved the Special Anti-Robbery Squad, SARS, across the 36 states, commands and the Federal Capital Territory (FCT) with
all officers and men serving in the unit will be deployed to other police commands to other police command formations and units. 3. A new policing arrangement for tackling the offenses of armed robbery and other violent crimes will be unveiled to the public soon. 4. A citizens and strategic stakeholders forum will be launched to promote, to provide an avenue for citizens to regularly interfere and advise the police authority on issues touching on the general public. 5th, number 5, to deal with report of crimes committed against citizens, an investigation team will be constructed which will include civil society organizations and corporates will be punished. Signed, DCP Frank Umba, Police Force PRO, Abuja. Ibẹ̀ yẹn gangan kọ́ ni mo ń lọ o. Ní 2018, ní 2017, wọ́n sọ fún abẹ́ wípé wọ́n ti dissolve SARS. Lẹ́yìn tí wọ́n sọ pé wọ́n dissolve ẹ̀, àwa ń béèrè lọ́wọ́ ara wa pé tí wọ́n bá dissolve ẹ̀ ta ló tún jí padà, because wọn ò fi lójú òpópónà, wọn ò change ọkọ̀ wọn kúrò ní SARS. Ní 2017, IG of Police banned SARS from conducting stop and search operations. 2017 no, ngbodi 2018, IGP Idris restates ban on SARS operatives from conducting stop and search raids. 2019, breaking, new IGP orders immediate disbandment of SARS. Ní 2020, that no way. Breaking, after public outrage, police ban SARS, order tactical squad from stop and search routine patrol. Ntí àwa wá ń sọ ni wípé ṣé kìí ṣe bó ṣe ṣẹlẹ̀ ní 2017 tá a tún padà rí wọn di 2018 tó jẹ́ wípé ìgbà tí wọ́n máa ń bànú SARS nígbà tí wọ́n bá pààyàn tí aráàlú wá fọ́n síta, ìgbà yẹn ni wọ́n máa ń bànú wọn, ni wọ́n máa ń dissolve wọn. Ṣùgbọ́n tí ariwo wa bá ti rọlẹ̀ tù wá tá a sọ nǹkan kan mọ́, wọ́n tún látún mọ́ rí SARS lágbègbè wa. SARS ọ̀dẹ̀ ṣiṣẹ́ fún, wọ́n ń ṣiṣẹ́ o ní tilẹ̀ ń tọ́lọ́hún, wọ́n ń gbìyànjú, wọ́n ń ṣiṣẹ́ o. Ṣùgbọ́n èpò àlìkámà wọn ó jẹ́ kí iṣẹ́ ibi tí wọ́n ń ṣe kọ́pọ̀ ju dáadáa lọ. Ìdí nìyẹn tí gbogbo wa fi fẹnu kò tá a fi panu pọ̀ wípé àti pé wọ́n dá o àti pé wọ́n ò dá o, a fẹ́ SARS mọ́. A fẹ́ SARS mọ́. Period. So níta tó wá ń sọ ní ìsìn ni wípé ṣé kò tó ní tásìkò kan kí wọ́n tún sọ pé SARS rú jáde. Ìbéèrè tèmi nìyẹn o, ṣé bí wọ́n ṣe dissolve ẹ̀ wọ́n ti dissolve ẹ̀ forever. Bákan náà nínú ntí mo ní mo fẹ́ sọ ọ̀rọ̀ Ọlámilékan Agbéléṣe bí ọba tí gbogbo yín mọ̀ sí Lékàn tó jáwé olúborí níbi BB Naija Blue Film Naija. Mo mọ̀ pé gbogbo yín náà lẹ ti gbọ́ pé ọmọ ìpínlẹ̀ Ògùn ni. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ó wá dá Lékàn lọ́lá. Àkọ́kọ́ ó fún ní 3-bedroom flat. Lẹ́yìn ẹ̀ ó fún ní 5 million naira. Lẹ́yìn ẹ̀ wọ́n tún wá fún ní appointment nínú ìṣèjọba ìyẹn youth ambassador of Ogun State.
làwọn ọmọ ìpínlẹ̀ Ògùn ni wọ́n bá fàbínú yọ. Wọ́n fàbínú yọ ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n náà ó yẹ kó mọ̀ wípé bájà ò bá rí kò ní déédéé gbò. Because tá a bá ní ká béèrè lọ́wọ́ gómìnà oore kíni lẹ́kọ̀ọ́n ti yí a ṣe fún ìpínlẹ̀ Ògùn láti gbé Blue Film Naija títí ń bọ̀. Kí ló dé tí àwọn olórí wa máa ń misplace priority? Ẹni tí wọ́n ti fún ní ẹ̀bùn tọ́wọ́ ti 80 million naira. Ilé wà nínú ẹ̀ o, àtúnwá fún nílé, àtúnfún lówó. Ìyẹn túmọ̀ sí pé à ń encourage nǹkan tí ò ní mínì. À ń discourage nǹkan tó nítumọ̀. Because mo gbọ́ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn kí lorúkọ ẹ̀ Federal Ministry of Education Federal Ministry of Education wọ́n máa ń ṣe ìdíje ọlọ́dọọdún kan tí wọ́n pè ní jet competition. Jet competition yìí oríṣiríṣi ìdíje ni wọ́n pè yẹn ní junior engineers technicians and scientists. Eléyìí tí wọ́n ṣe lọ́dún yìí ó ní ẹlẹ́ẹ̀kejìlélógún irú ẹ̀ 22nd competition ọdọọdún ni wọ́n máa ń ṣe. Ìpínlẹ̀ Ògùn àwọn akẹ́kọ̀ọ́ tó sojú ìpínlẹ̀ Ògùn ló gbégbá orókè níbẹ̀ wọ́n ṣe pò kínní wọ́n fún wọn ní trophy wọ́n fún wọn ní mẹ́dà. Dàpọ̀ Abíọ́dún òṣèṣì pé iléèwé tó kó àwọn ọmọ yẹn lẹ̀ láti kí wọn kú oríire. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ tíjó tayọ̀ ló yẹ kí wọ́n fi wẹ́kọ̀ọ̀mù wọn. That is number one. Secondly, ìjọba ìpínlẹ̀ gangan àti ìjọba ìbílẹ̀ tí wọ́n ti wá ó yẹ kó fún wọn lẹ́bùn tó jọjú tí yóò wá ṣe ìwúrí fún àwọn akẹ́kọ̀ọ́ tó kù láti jáfáfá láti tẹjú mọ́ ẹ̀kọ́ wọn dáadáa wípé àwọn èèyàn táwọn eléyìí fi gbẹ̀bùn eléyìí lọ́dún yìí èmi náà gbọ́dọ̀ nípa tìpinnu eléyìí tó ń bọ̀ lọ́dún tí ń bọ̀. Bákan náà lèmi Àkàndá gbọ́ wípé àìmọye convocation ni wọ́n ti pe gómìnà Dàpọ̀ Abíọ́dún sí tó ti nípa àtìpín bẹ́ẹ̀ ẹ́skíìsà àwọn first class students láwọn ilé ẹ̀kọ́ yẹn ẹ̀bùn èèlò lẹ fún wọn. Bàbá ní ká máa ṣépè fáwọn gómìnà wa nísìn ẹ sọ pé ọ̀dà ká máa ṣépè mọ́. Nígbà tí ọmọ bá lọ sójú iléèwé ní quiz competition ní debate competition mathematics competition engineering competition computer science competitions tọ́wá dé tàwa pákéjì exercise book bíi 4, 5, 10 àfi pẹ́ńsù àti ìrẹ́sà àti sharpener sí àfi textbook 2 sí a dẹ̀ rò pé a ti fún ọmọ yẹn lẹ́bùn ìwúrí nìyẹn. Èèyàn kan wá lọ jókòó sínú yàrá kan fódìdí oṣù 2, 3 wọ́n ń sòṣì bí ẹran aṣẹ́wó wọ́n ń sọ tí ò ní mínì. Because ká ní talent hunt ni yóò jẹ́ ìwúrí fún wa. Orin ni wọ́n ń kọ́ wa ń bẹ̀ ni ijó ni wọ́n ń kọ́ wa ń bẹ̀ ni àbí comedy talent hunt ni wọ́n ń ṣe. Kàn jókòó nu lé máa sòṣì máa rojọ́ tí ò nítumọ̀. Àwọn yúùtì kan tó lésì lára wa àwọn yẹn ó gbága lóru wọ́n mọ̀ wò wọ́n bá ṣe ń sùn. Ta ló kọ́kọ́ fẹ́ fọ́ kẹ́nìkan àwọn wo ni ó bára wọn lò pọ̀. Ìtí gómìnà ń sọ fún wa ni wípé ká kúkú mọ́ kàwé mọ́ ká má rí ìwé gẹ́gẹ́ bí nǹkan pàtàkì. Because ìgbà tẹ́ bá fún lẹ́kọ̀ọ́ ní youth ambassador aṣojú wo ló fẹ́ jẹ́ fún ọ̀dọ́ kí ni tó fẹ́ kọ́ wa yóò kọ́ wa báwọn ṣe ń jètè àbẹ́ẹ̀rí bí wọ́n ti ń ṣe kissing competition ní bíbí Naija. So irú ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ lára lẹ́kọ̀ọ́? Ẹ̀bùn owó tẹ́ ẹ fún ìyẹn ò ṣeé gbà mọ́. Òkèlè tó bọ́ sẹ́nu abọ́lárìn wa ni ó ti wọgbó àwòrá dispute yẹn sà. Ilé tẹ́ ẹ fún kọjá àjẹmọ́nú tiẹ̀ dispute yẹn sà. Ṣùgbọ́n appointment tẹ́ ẹ fún
gẹ́gẹ́ bí youth ambassador ńlá ń sọ fún ìsà wípé kẹ́ gbà lọ́wọ́ ẹ̀ with immediate effect. kí wá là ń fẹ́ sà ìtawà ń fẹ́ ni wípé ẹ wá yan youth ambassador méjì. ẹ jẹ́ kíkan wá láti inú kó jẹ́ first class student tó jẹ́ Christian, ẹ wá yàn míì kó jẹ́ Muslim láti balance religion wa. ìkan jẹ́ Christian, ìkan jẹ́ Muslim, káwọn méjèèjì jẹ́ ọmọ tó kúnjú òṣùwọ̀n dáadáa nínú ẹ̀kọ́ wọn tí wọ́n gbégbá orókè dáadáa. Another thing tá a tún fẹ́ ni wípé gbogbo àwọn first class students automatic employment ló yẹ kí wọ́n ní, because àtọmọ tí ọjà fáfá àti first class student tí wọ́n wá tán bá jọ jáde tí gbogbo wọn tún jọ jókòó sílé, kí wá láǹfààní dídárun mọ́jú wọn, kí láǹfààní jíjáwé olúborí tán jáwé olúborí. ń gbọ́ jẹ́ pé àwọn tó ń ṣe patí, àwọn tó ń jójó ẹlẹ́yà ò ní àwọn gómìnà wa ń fún lówó. ọ̀tọ̀ọdún tó lọ ni wọ́n sọ pé wọ́n yọ lédì kan Táṣà àbí kí ló ń jẹ́ tí wọ́n ní Dinomi láyè lóun ó fún 30 million torí pé ńgbà tí wọ́n yọ tí wọ́n já báyìí ṣe níyàwó ń bẹ̀rẹ̀ sí sunkún, ó dìnnà ẹ̀ létà o. bóun ọ̀sọ́ bẹ́ẹ̀ o, onífẹ́kà àkáǹtì ni wọ́n fi sọ. èmi dẹ̀ mọ̀ wípé Dinomi láyè lè ṣe, ó lè sọ. odidi sẹ́nétọ̀ tí ń fi mọ́tò hàn wá, tí ń fa aago góòlù hàn wá, kí ni ó lè ṣe? ló sì tó aago sínú kíni pátì táwọn haúsá fi ń ta aago hùn bíi 4 náà tò léra wọn. mo ti rò pé wọ́n mú lọ sí ibi tán ti ń ta jewelries ni pé kọ́nà wọ́sẹ̀lẹ̀ tí ọba ara ń bẹ̀ àsóhùn ló ní gbogbo ẹ̀. ilé ayé, ilé arọ́, ilé rọ́ta wáyé kò sáàgó 50,000 nínú wọn o. góòlù wà ń bẹ, wọ́n béèrè pé lówe lọ́lá ìkejì, ó ní ti diamond. góòlù wà ń bẹ, diamond wà ń bẹ, silver wà ń bẹ, oríṣiríṣi aago olówó iyebíyebíye. gbogbo mọ́tò tó kó sínú ọgbà mélòó ní ń gò lójúmọ́ ń bẹ̀. decoration, misplaced priority. ńlá wa fi ń sọ fún gómìnà wa, ṣé kìí ṣe inú ayanran láti bọ́ kó sínú iná? ṣé kìí ṣe wípé a tún máa fi gómìnà tí ń bọ̀ yìnyín? ṣẹṣẹ yín ó lè pèsè second term fún ẹ? ètò ẹ̀kọ́ ni ẹ bá wa gbájúmọ́. kódà gan mo gbọ́ pé wọ́n lọ́pẹ́kẹ́ tó yan commissioner for education. ìyẹn ti túmọ̀ sí wípé ẹ̀kọ́ ò ní mínì sẹ́yìn nìyẹn. dẹ́ kí wá ló wá nítumọ̀ sí? ẹ jẹ́ á ṣe kóríyá fáwọn akẹ́kọ̀ọ́ láti nursery, primary, secondary dé tertiary institutions. kí ìwé ó lè wù yán kà. káwọn akẹ́kọ̀ọ́ yé kán mú kó lọ́kàn wípé bàbá kúkà náà kí náà lákòókò fi ṣe kásá mọ́sálá ìlọni. ìyẹn ló jẹ́ kí àwọn university and polytechnic wa, higher institutions wa kán máa provide graduate lọ́dọọdún tí wọn ò produce expert. oríṣiríṣi convocation. majority àwọn youth tó lọ school ọ̀tọ̀ ni tí wọ́n lọ ń kọ́ mbẹ̀ gbà tí ò sí kóríyá. láì fàkókò ṣòfò, láì dènà pẹnu, láì fa ọ̀rọ̀ tí ò gùngùn. à ń bẹ̀yìn ní sáà gọ́vnọ̀ Dàpọ̀ Abíọ́dún, bẹ́ẹ̀ bá ń gbọ́ mi, bẹ́yìn ò bá gbọ́ mi, àwọn tó bá gbọ́ mi tí wọ́n súnmọ́ kí wọ́n bá ń sọ fún yín pé kì í ṣe àwọn youth ìpínlẹ̀ Ògùn nìkan nínú wọn ò dùn, gbogbo youth ilẹ̀ Yorùbá pátápátá nínú wa ò dùn. because majority wa ni ọmọ nǹkan kan nípa mathematics. so tá a bá rí àwọn tí wọ́n ń ṣe tí wọ́n mọ̀ dáadáa, ọmọ ń jẹ́ ìwúrí fún wa, ṣùgbọ́n kílẹ̀ yín fi ń ṣèwúrí fún wọn. majority ilé ẹ̀kọ́ ni ò ní teacher mathematics mọ́ lónìí. that is the truth. eléyìí tó bá ní teacher mathematics, bóyá teacher ẹyọ kan ní ń kọ́ the whole school,
ẹ̀dẹ̀ ní kọ́ mọ́ kó ṣe wáyẹ́ẹ̀kì kó pàṣẹ mathematics àti English níbo ni ó ti rí. tọ́yẹ́ pé bóyá kí tíṣà ó tó ráàyè dọ́dọ̀ ń wò di Friday. ẹ̀yin gómìnà wa ẹ gbìyànjú láti gba àwọn olùkọ́ tó kúnjú òṣùwọ̀n. òṣèlú ni púpọ̀ nínú yín fi ń gbolùkọ́ gan. ọmọ ẹgbẹ́ òṣèlú wa ni sọ́sàlẹ̀ ń sí i lọ́wọ́ ẹ̀jẹ̀ àgbà. lọ́pọ̀lọpọ̀ iléèwé tó jẹ́ tìjọba àwọn parent teacher PTA àwọn parent teacher association àwọn ni wọ́n ń dáwó gba olùkọ́ fún school nonsense. bó ṣe ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nìyẹn. mo sọ́ǹgbà tí màá yí dé mo ní kò ní ṣe nǹkan kan ká ṣe nǹkan pa. Gbóyèga Oyètọ́lá kí ni ó wàá ṣe? èbó lè tó kúrò níbẹ̀ Arẹ́gbẹ́jólé Arẹ́gbẹ́jíwó ó ti jẹ gbèsè rọ̀gùnrọ́gùn lọ́jẹ́ ẹ̀lẹ́ ń bẹ̀. bówó bá ti ń bọ̀ látàbújá làwọn báǹkì ó ti yọ pàṣẹ́ntéèjì gbèsè tí wọ́n láwọn ọmọ yọ lóṣooṣù ń bẹ̀. sẹ́ńjì tó bá kù kàn san sálárì ni bí ó ṣe tọ́dún mẹ́rin ó fi parí nu. tó bá ti lọ́dún mẹ́ta wọn ó tún gbàpò tí second term yá. dọ̀ǹdọ̀só èdìdà rẹ̀ á tún dìbò fún wọn wọ́n tún wọlé á tún sọ pọ́dún mẹ́rin ò gbà mélòó lọ́dún mẹ́rin fi pé. gbà mélòó lọ́dún mẹ́rin fi pé ọdún mẹ́rin yẹn dẹ̀ ń jó lọ nínú ọdún èmi àtẹ̀yìn. ẹ jẹ́ á ronú sí o. ẹbí tó pàdánù ọmọ sí protesti ọlọ́run ó forí jìn o ọlọ́run ní jẹ́ kẹ́ rógun àtẹ̀yìnkú mọ́ o. ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ lọ bà pálásì jẹ́ tàbí tẹ́ bínú àbíjò lọ́nà kan tàbí bèjì tàbí kejì dẹ́ẹ́dẹ́ mìràwé ègùn ló sọ bẹ́ẹ̀ tó pa lówe. ẹ jẹ́ ká mọ̀ ní kinní kan lọ́kàn ní gbogbo ìgbà tá a bá ti ń bínú ká tún ba nǹkan jẹ́ sí i kò tó nǹkan tó ti bàjẹ́ ṣe. kò sẹ́ni tínú ẹ̀ dùn sí àwọn tó pàdánù ẹ̀mí wọn o tàbí àwọn tó ṣe léṣe. ṣùgbọ́n bíba pálásì jẹ́ kò sọ wípé kẹ́ni tó ti kú kó jí. àwọn míì bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ kan wọ́n ti máa sáré sáwọn ládàá wọ́n ti máa sáré dáná sun wọ́n. jungle justice ó dáa nígbà míì èmi náà fọwọ́ sí nígbà míì ṣùgbọ́n láwọn àkókò kan àwọn táwọn fún ní jungle justice yìí possibility wà kó má jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tá a fi ń pa wọ́n lé lórí. èyí tẹ́ ẹ ṣe ní pálásì Ṣọ̀ún ìbá ti má ṣe bẹ́ẹ̀. tẹ́ ẹ bá jókòó kalẹ̀ ní pálásì tẹ́ ẹ lẹ́ẹ̀ lọ ẹ ti fẹ̀hónú hàn ní tòótọ́. mo sì mọ̀ wípé kábíyèsí náà ti máa gbé ìgbésẹ̀ látijọ́ Sunday yẹn lọ́dọ̀ àwọn ọlọ́pàá ṣùgbọ́n gbogbo alájọ mọ̀ àwọn ọlọ́pàá o ní tí wọ́n ó ṣe inú wọn lọ́wọ́ o. Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi ṣèjò nǹkan tó gbé mi wá lónìí nìyí o. Endsars wọ́n ti end ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n end SARS kí ni ká máa retí kí ni yóò ṣẹlẹ̀ because pre-SARS ń bẹ during SARS wà after SARS ń kọ́ kí ni yóò ṣẹlẹ̀. dẹ́hàn pé bí ìlú ṣe wà kí coronavirus ó tó wá nǹkan ló wà mọ́ nígbà tí coronavirus dé that means a ní pre-coronavirus during coronavirus after coronavirus ní gbogbo wa jẹ mú kò mí ẹ̀ yìí o ní gbogbo nǹkan gbówó lérí gógógó kò síjọba tó lówó lọ́wọ́ mọ́ wọ́n wá ń wá ọ̀nà kan tàbí méjì tí wọ́n fi gbówó lọ́wọ́ wa padà mẹ̀kúnnù náà ni wọ́n fún ràlẹ̀ràlẹ̀ omi tí ń bẹ lára wa náà ni wọ́n fún sórósó tí wọ́n gbàjọ tí wọ́n fi rówó ṣe nǹkan. After SARS, my dear brothers and sisters, ẹ jẹ́ á ṣọ́ra wa náà
because oríṣiríṣi ìwà ìbàjẹ́ ìní yóò tún rú jáde lẹ́yìn SARS. méjọ́lì kì í ṣe àwa ọ̀dọ́ la bẹ̀rẹ̀ rẹ̀ o. ó lè jẹ́ lára àwọn SARS tí wọ́n dìsọ́ọ̀fù yìí ni yóò mọ̀ dá wàhálà alẹ̀ lábẹ́nú káàkiri. wọ́n lè lẹ̀dí àpò pẹ̀lú àwọn tán mọ̀ ní jàǹdùkú. wọ́n lè máa ṣàtìlẹ́yìn abẹ́lẹ̀ fún wọn so that táwọn yẹn bá tún dà lóru àríbi tó sọ wípé a ní ìdí SARS kò sí ní tó lè ṣẹlẹ̀ a ní ìdí SARS mọ́ rárá kí wọ́n má padà wá mọ́. bá a ṣe ń gbélé ayé wọn kí wọ́n tó dé náà ni kí wọ́n jẹ́ ká máa ṣe. the end sí hey stop there mo lo ti ń bọ̀ ìgbàdógóje ó yá kó nu mọ́tò yẹn ó tó. o gbọ́dọ̀ lo fóònù tó dáa jù fóònù tiẹ̀ kéré o gbọ́dọ̀ wọṣọ tó dáa bọ́ ọ bá ti dírẹ́sì dáadáa ọ bá ti wọṣọ tó dáa wọ́n dá ọ dúró ó ti dọmọ yahoo. o gbọ́dọ̀ gun mọ́tò ó ti dọmọ yahoo. tó o bá ti ní id card gidi lọ́wọ́ bó o ní lọ́wọ́ gan kọ́ sí wọn ó béèrè id card ńgbà míì. so a ti gbé sọ́tún a ti gbé sósì a ti wo advantage àti wo advantages àti disadvantages yẹ a rí i pé kò pé wa àfẹ́ SARS mọ́ Endsars bọ́n ṣe end ẹ̀hún kọ́wọ́ sin ká sì mọ́ gbóòórùn rẹ̀ mọ́. ọlọ́run ọ̀ràn wá ṣe o Àkàndá ilé mi yá mọ́ ń lọ́nu o pẹ̀lú ògo ọlọ́run ẹ má gbàgbé ìkànnì tá a wà yìí ẹjẹ́ àjọ bíòdì ẹ̀ ibi tá a ti máa pàdé fún live program lélẹ́yìí ẹ láìkì kẹ́ ẹ fọ́lù ẹ̀ Àkàndá ọ̀rọ̀ Awíkonko live Àkàndá ọ̀rọ̀ Awíkonko live àkó lórí ìkànnì wa tọ́ náà o ṣùgbọ́n ká yà á lọ́tọ̀ọ̀tọ̀ kó lè bá a rọrùn fún wa. iná ò ní tánwó yín o àánú ọlọ́run alayò nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan yín sílẹ̀ o ẹ̀ ní sí aláìní nígbà kọ̀ọ̀kan lágbára ọlọ́run ẹ má gbàgbé láti subscribe sáwọn YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà sẹ́ẹ̀tì ẹ ti débẹ̀ rí ẹ ti jẹ̀gbádùn àwọn àyọkà yẹn rí ẹ láìkì kẹ́ subscribe sí kọ̀nẹ́ lówó kọ̀nẹ́ dátà. akọ́mọlédè Yorùbá TV òwe Yorùbá TV ń bẹ̀ ńlá ti ń kọ́ra wa lówe oríkì Yorùbá TV ń bẹ̀ ńlá ti ń fúnra wa lóríkì orílẹ̀ káàkiri àṣà Yorùbá TV àṣà Yorùbá náà là ń gbé lárugẹ ń bẹ̀ ìkórìtà kò yé mi bí tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ kò ṣẹlẹ̀ rí kọ́lọ́wọ́n ṣàánú wa títí dìgbà míì tá a tún jọ pàdé tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +1 937 969 0257 +1 937 969 0257 bye gàrí o. mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi Nàìjíríà láti jẹ́ olódodo ẹni tó ṣe é fi ọkàn tán àti olótìtọ́ ènìyàn láti sìn pẹ̀lú gbogbo agbára mi láti sa ipá mi fún ìṣọ̀kan rẹ̀ àti láti gbé ga fún ìyìn àti ògo rẹ̀ kí Ọlọ́run kí ó ràn mí lọ́wọ́.